Yorùbá ẹ jí gìrì. Ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Ọmọ Yorùbá ẹ jí gìrì. Ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Ọmọ aláṣọ ò gbọ́dọ̀ wá kìsà, ọmọ ẹlẹ́ran ò gbọ́dọ̀ jẹ́gun. Ọmọ Yorùbá ẹ jí gìrì. Ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Ọmọ Yorùbá ẹ jí gìrì. Ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Ọmọ aláṣọ ò gbọ́dọ̀ wá kìsà, ọmọ ẹlẹ́ran ò gbọ́dọ̀ jẹ́gun. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Oòduà. Ẹ jẹ́ ká forí korí. Gbogbo ọ̀dọ́ ilẹ̀ bàbá wa. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀. Lọ́mọdé làgbà lóbìnrin lọ́kùnrin Òmìnira la fẹ́. ọmọ Oòduà kí lẹ fẹ́ o. Yorùbá nation ni o. Kéku lè ké bí eku. Ẹyẹ lè ké bí ẹyẹ. A ò bẹ́nikẹ́ni lọ́kadà dúró la fẹ́. Olúkálùkù dájọ́ orúkọ bàbá rẹ̀. Lórí ilẹ̀ wa o. Ẹ ò bá lẹ́gùn bàbá ní òjò bí ó sì jó mọ́ bàbá nìkan ò lè mú ní sí. Àló ti tó gẹ́ a ò ṣe mọ́. Ìrẹ́nijẹ èyí ti tó gẹ́, ìfìyàjẹni ti tó gẹ́, ikú ọmọdé ikú ọ̀dọ́ a ò fẹ́ mọ́ nílẹ̀ bàbá wa. A fẹ́ kí èdè wa ó di pàtàkì ìgúnlé. A ò fẹ́ ètò ìjọba tipátipá mọ́. Gbogbo ẹ̀yin ọ̀jẹ̀lú ọ̀bàlújẹ́ ènìyàn yìí ẹ kó ráńgà yín ẹ máa lọ. Ká lè fúnra wa ní ètò ààbò tó péye lórílẹ̀ bàbá wa. Ìyà tá a jẹ tó lọ́wọ́ àwọn ará òkè ọ̀hún, ìfipábánilò yìí. Ètò yìí wà láti sọ fún wọn pé ó tó gẹ́. Èyí tí Yorùbá lò lóko ẹrú tó gẹ́ o. Yorùbá àwa náà sọ pé a fẹ́ dá dúró. Mo kí gbogbo ojú tó wò mí káàkiri gbogbo ayé, lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. Mo kí gbogbo wa wípé ẹ ṣeun, ẹ kú kalẹ̀, ẹ káàbọ̀ sórí ètò yìí, ẹ sì kú déédé àsìkò yìí. Ẹ wá nǹkan fìdílé tàbí ká fìdílé nǹkan kẹjẹ jọjẹ gbádùn ètò tá a tó mú wá lónìí. Òní tí ń ṣe ọjọ́ sátidé. Òní jẹ́ ọjọ́ kìíní oṣù kìíní ọdún 1444 AH fún àwa mùsùlùmí. Mo kí gbogbo mùsùlùmí káàkiri ayé pé happy new year. Àwa tá sì nífẹ̀ẹ́ sí gbogbo ọmọ Yorùbá náà, mo kí wa kú déédé àsìkò tá a wà yìí o. Ẹ kú pọ̀pọ̀ ṣìnṣìn kó lè dáa, ẹ kú dààmú lọ́tún lósì. Ẹlòmíì ti ná ohun tí wọ́n ń pè ní owó lórí kí Yorùbá ó lè ṣoríire. Lágbára Ọlọ́run á padà délé rí ògo. Ẹ wà níkù ẹni dẹni tí wọ́n máa gbégbè ẹni dẹni tó ń wá tì. Èmi náà tí mò ń sọ̀rọ̀ nígbà tí iṣu náà bá jiná tán, á jọjẹ láyé láyé àti láyé ìdùnnú, à ní ìdẹni tí wọ́n wá tì ó. Lágbára Ọlọ́run. Ọba tó wà lóde yìí, wọ́n mọ tó ń ṣe, wọn ò ní interest lórí pé kí security wà nílùú yìí. Torí téèyàn bá gbọ́n tó ń bọ́ lẹ́nu Fẹ́mi Adésínà, èèyàn mọ̀ pé lódodo ìjọba yóò ní interest lórí kí Nàìjíríà dáa. Bọ́n ṣe ń lù lọ sókè, odò lòun lù gbà. Ọ̀tọ̀ ni tí wọ́n bí, ọ̀tọ̀ ni tó ń dáhùn. Àwọn nǹkan tó sì ń rún yàn nú gẹ́gẹ́ bí ọmọ ìlú ló ń sọ jáde lẹ́nu. Lélẹ̀ tó dá mi lójú pé tóun náà bá jẹ́ ordinary person bíi tiwa, tí kì í ṣẹni tíjọba gbé pò fún, tí ò sínú ìjọba tó ràn mí, ó mọ òdodo ọ̀rọ̀, ó mọ tóun lè sọ lẹ́nu. Àmọ́ nítorí àti gbèjà ìjọba, láti defend the administration wọn tí wọ́n ń ṣe lọ́wọ́, láti fi ojú hàn pé ní táwọn ṣe ìdáa, ní tó sọ lẹ́nu ń rùn yànnú kò ṣeé gbọ́. Lórí interview tán bí, ó sì dá mi lójú pé àwọn nǹkan tó ń sọ yẹn ó yé Ọlọ́run bá mọ̀. Ó mọ̀ pé tóun sọ rùn, èèyàn kan awasó iṣó ò ní rùn pa, iṣó àrùn pa. Á mọ̀ pé tóun sọ ò dáa,
àmọ́ nítorí kí ẹ̀bá tiẹ̀ lè lọ́bẹ̀ nú aya máa sọ lọ ẹ̀bá àbú ẹ̀bá yìí kò sí tó kàn he must say it out láti lè fi gbé paymaster ẹ̀ lẹ́yìn otherwise tó bá sọ nǹkan míì bẹ́ẹ̀ yẹn wọ́n á sàkì ẹ̀ ẹ jẹ́ ká lọ wo fídíò yẹn sọ nípa ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ìjọba tó wà lóde yìí wọn ò ní interest lórí kí nàìjíríà dá wọn ò ní interest lórí kí fúlàní má gbé èmi àti yín wọn ò ní interest lórí ètò ààbò ìta wa gbé wá láàárọ̀ yìí ọ̀nà méjì ló pín sí ìròyìn ayọ̀ kan ìyẹn ni máa sọ gbẹ̀yìn bẹ́ẹ̀ mo gbọ́ statement kan lénìí nínú kan níwá ni wọ́n ti ka news yẹn mo wá pé àwọn newscaster wa pé mo lẹ́tí gbọ́ news yẹn wọ́n lọ́gàá ó ló ṣẹlẹ̀ o wọ́n ní kí n wò mo dẹ̀ ka lóòótọ́ mo fojú ara mi rí ìjọba sọ pé BBC tí wọ́n gbé news tí wọ́n lọ interview Fúlàní agbénipa tó tún fẹnu ara ẹ̀ táṣìírí pé òun bóun ṣe wà àwọn bọ́ìsì òun ló kidnap àwọn èèyàn wípé tóun ni pé kóun yìnbọn pa wọ́n òun ò tiẹ̀ lè sọ pé iye báyìí lòun pa iye tóun ti dú iye tóun ti yìnbọn pa òun ò lè sọ BBC ló wọlé lọ bá arákùnrin yẹn tó ṣe wọ́n ṣe documentary yẹn ó ga jù documentary yẹn á máa lọ bí almost 50 something minutes mo wo mí dẹ̀ bọ́ lójú mi láti fi yé wa pé ìlú tá a wà yìí ti di ìlú ẹ̀rù jẹ̀jẹ̀ ok wọ́n interview máa yẹn mo gbé níjẹta mo lò lára interview yẹn níjẹta ẹ̀yin tẹ́ ẹ wo fídíò yẹn yìí náà rí níbi tó ti interview máa yẹn ó wá táṣìírí kan síbẹ̀ pé kílẹ̀ ń gbé tẹ̀ ń gbé ọkàn àwọn balẹ̀ nítorí pé àwọn àtijọba jọ ń pín owó táwọn gbà lọ́wọ́ àwọn aráàlú ní gẹ́gẹ́ bí ransom onítàwọn bá jiyàn gbé owó táwọn gbà tẹ́ẹ̀rí ńláńlá tó jọ yín lójú yẹn ó níjọba mọ̀ ń pa ẹ̀ péjọba náà ń gbà nínú ẹ̀ lọ́wọ́ àwọn. nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn ó tọ̀chẹ̀ mímì àṣẹ gọ́fìmẹ̀ntì wò àṣàwọn tó wà níjọba àṣẹ wọ́n wo fídíò yẹn ọ̀rọ̀ yẹn bà wọ́n kí ló kan Fúlàní tó ń gbé nípa ẹ̀bọ́n sòdodo tiẹ̀ ni òun ò rí bí ẹni pé anybody lè mú òun toró ti mọ̀ páwọn ní bàbá gbẹ̀jọ ó ti mọ̀ páwọn níjọba lẹ́yìn àwọn ẹ̀gẹ́t ó ti mọ̀ pé àwọn tó yẹ kó arrest àwọn ẹ̀yìn àwọn náà wà torí àwọn jọ ń pín owó táwọn bá gbà ní so free láti sọ tóun lórí interview lórí internet lórí program tọ́dẹ̀ mọ̀kọ́ tọ kámẹ́rà sóhun kò sí tó kàn ẹ̀yin ẹlọ́kọ́ ọlọ́pàá yín wá phone call ọlọ́pàá yín máa fi fà wọ́n lẹ̀ èyí tó gbọ́kànlé lórí nìyẹn ló fi confidence sọ lórí program wípé òun àánú òun ò kí ń pààyàn tóun bet àwọn tí wọ́n bá jí òun ò kí ń jíyàn gbé bẹ̀tẹ̀ ni táwọn ọmọlẹ́yìn òun bá jí gbé wá òun lòun dú wọn òun lòun yìnbọn pa wọ́n mo play bẹ̀rẹ̀ tẹ́ mẹ́fà tàbí bí gbọ́kàn tọkùnrin sọ ni wọ́n tún wá ń bi pé ó ti tó mélòó èèyàn tẹ́ ti páàsì olóhùn ti lose count olóhùn ti lost count owó lè sọ pé iye báyìí mọ́ lòun ti padà nù tó bá ti gbé wọn báyìí wọn ò san ransom àwọn akọ́ waste wọn nítorí bad market ni wọ́n àbí ìjọba dẹ̀ gbọ́ wọ́n wá bi ìjọ tí wọ́n ń wé láwàní fún arákùnrin tá à ń sọ yìí ní Zamfara àwọn kan bi àwọn ọlọ́pàá léèrè wípé ọkùnrin ṣe bẹ́ẹ̀ mọ̀ kò tí wọ́n ti declare wanted kí ló dé tẹ̀ arrest ẹ̀ níbẹ̀ yẹn wọ́n ní nǹkan tí wọ́n sọ ni pé àwọn ò lè arrest ẹ̀ Zamfara torí pé Katsina ni wọ́n ti declare wanted ṣé ẹ gbọ́dú ẹ̀rí wọ́n declare Nnamdi Kanu wanted ní Nàìjíríà wọ́n lọ arrest ẹ̀ Kẹ́nyà o wọ́n declare Ìgbòho wanted ní Nàìjíríà Benin Republic ni wọ́n mú mọ́ o the same Nigeria ni wọ́n ti declare Fúlàní yìí o wanted ní Katsina wọ́n dẹ̀ rí Zamfara wọ́n láwọn ò lè arrest ẹ̀ kódà wọ́n tó ń sọ ni àwọn ọlọ́pàá tó dúró tì àwọn àmì náà dúró tì àwọn ẹgbẹ́ ẹ̀ láti inú igbó wọn jáde síta wá
ẹni tí wọ́n mọ̀ pé léyìí apanirun ni wọ́n dẹ̀ wé láwàní fún ìjọba dẹ̀ wò wọ́n dẹ̀ support ẹ̀ ní tó wá fà ọmọkùnrin yẹn ṣàlàyé sínú fídíò yẹn bọ́n tó yà mí lẹ́nu tí mo gbọ́ ni pé wọ́n ní péjọba ti sọ pé àwọn fẹ́ bá BBC ṣẹjọ́ pé wọ́n máa gbé wọ́n máa gbé iléeṣẹ́ kan náà níléeṣẹ́ kan náà gbé fídíò yẹn wọ́n náà máa gbé àwọn náà mo ní tó ó ti wá fi hàn wá báyìí wípé ìjọba tó wà ńbẹ̀ yìí kò fódodo ọ̀rọ̀ tó bá sọ pé wọ́n gbé àwọn tí wọ́n lọ ṣe interview BBC Haúsá ló máa ṣe interview yẹn tó bá sọ pé wọ́n gbé wọn kí dẹ̀ lẹ́sẹ̀ wọn torí pé wọ́n lọ interview bandit wọ́n lọ interview apààyàn fídíò yẹn lẹ̀ ń wò yẹn níbi tó ti sọ̀rọ̀ yẹn ni ẹ̀tẹ́yàn bá sọ pé ẹni tó sọ orí eléyìí síta inú òun àtẹni tó lọ interview ẹ̀ wọ́n ló yẹ kó gbé náà méjèèjì wọ́n náà ní lórí program kan pé baba Lai Muhammed ni wọ́n wá ṣe interview pé àwọn náà sọ pé láìpẹ́ gọ́ọ̀mẹ̀ máa kan BBC lára torí BBC mo rẹ́rìn títí pé ẹ̀gbọ́ ó ti fojú hàn wípé atọ́nijẹ́dẹ̀ ló kù láwọn tá a fi ṣe olórí kò sí respect kò sí bẹ̀rù kò sí pé bóyá ọkọ̀ ń ṣe ayé yẹn bó ṣe wù wọ́n ṣá ayé ta ló máa mú mi ayé ta ló máa mú mi ló dẹ̀kù tán ló ń sìn ìyà ń jẹ gbá ìyà ń jẹ ẹjẹ́ já yìí sí kinní kan ní nǹkan ní lè ṣó fídíò yẹn ni ìdí rèé tá a bá ṣó fídíò yẹn YouTuber flag ẹ̀ kódà nínú àwọn boys mi tó ń ṣiṣẹ́ fún mi tó jẹ́ staff wa ọ̀rẹ́ ẹ̀ kan wà nínú wọn tí ìbá kó sí wàhálà tá a sọ yìí láti Abuja road dé Kaduna wọ́n ní ọ̀nà kan wà ńbẹ̀ tó jẹ́ bóyá Súlèjà àbíbí kan náà pé àwọn checking point àwọn àmì ló wà níbi bẹ̀ẹ́ àwọn agbénipa yìí wọ́n dẹ̀ fi torí fídíò yẹn wọ 5 minutes tí mo wò wọ́n dẹ̀ fi odidi 5 minutes yẹn wọ́n dẹ̀ fi yin ìbọn bóyá wọ́n wá exchange ẹ̀ pẹ̀lú àwọn àmì yẹn ni mi ò lè sọ o pẹ̀tọ́rà ààrẹ ni tó ń yìnbọn sí àwọn ní mo wo fídíò yẹn mo tó tún wò pé kì í ṣe pé àwọn eléyìí ṣe training ẹ má rò pé wo fíìmù ọ̀rẹ́ staff wa yẹn pé òun àbádọ́ mọ́tò òun lòun ti sá dànù òun ò tó wá gbé mọ́tò péjọ́ kejì lòun ṣẹ̀ wá gbé bí ẹ ṣe kọjá mẹ́ẹ̀ wá yan ẹ gbọ́ bí ẹran wo ló tóbi jù bí ẹlífàǹtì kọjá mẹ́ẹ̀ yẹn wá gbó jálajàla ní tí ara bí yẹn yìn ní ìbọn tí ẹ bá dẹ̀ gbọ́ sáùndì ìbọn wọn ó kọjá bẹ́ẹ̀ ní tí wọ́n yìn níbọn àwọn àmì wa gan rògbọ́n lè fèsì wọn pẹ̀lú táwọn ará bí yẹn tó wà lọ́wọ́ wọn ẹ mọ kéèyàn máa yìnbọn lọ continuously kó dẹ̀ má dúró mo wò pé báwọn ẹ tẹ́mi mọ̀ táwa ló gbà tẹ́mi ṣiṣẹ́ ìjọba táwa ṣiṣẹ́ ológun ẹ máa court ẹ lè ní 20 rounds maximum or 10 rounds but eléyìí for 5 good minutes how many rounds ni wọ́n máa yìn àwọn sophisticated guns àwọn ọ̀bọ tí kìí ṣe ìbọn ṣeré ló bí bẹ̀sẹ̀ ìbọn tábì gan máa rí tó máa kálẹ̀ ni ló wà lọ́wọ́ ara bí yẹn báwo náà ṣe rí kó wọlé ká ló kó fún wọn ẹni tó bá tún rí gbé ń bẹ̀ yẹn sì wọ́n tún gbé lọ wọn lọ gba ransom lọ́wọ́ ẹ̀ àwọn tí wọ́n wà ní tréènì tí wọ́n gbé nú tréènì ní Kaduna táwọn yẹn sì wà ń bẹ̀ o wọ́n ara bí yẹn ti lo almost 4 months or 5 months sọ́ọ̀ ti lo 6 months lọ àníkan bímọ síbẹ̀ nú wọn méje tí wọ́n release last they collected 800 million ìjọba yóò dẹ̀ rí nǹkan kan ṣe sí ọdún àṣírí yẹn ti padà tú pé wọ́n jọ ń pín owó yẹn ni èmi kúkọ́ mo sọ ntọ́gbẹ̀ni yẹn sọ ni ìyẹn dẹ̀ ló ká wọn lára jù torí pọ́gbẹ̀ni yẹn táṣírí ni wọ́n fi ń bi BBC ta ló rán BBC jẹ́ kó lọ ṣe táfíù yẹn wọ́n máa gbé gbogbo wọn kán gbé wọn kárí náà kọ́mọ Nàìjíríà náà dẹ̀ dákẹ́ kó máa wò
wọ́n ṣe nǹkan tó yẹ kíjọba rí pé kíjọba ti wá ti ṣe ṣé bí ẹni bá lóun ò mọbi tá ara bí yẹn wà irọ́ ni wọ́n mọ àwọn ológun wa mọbi tán wà àwọn ìjọba wa mọbi tán wà ọdún mo gbọ́ pé ní gómìnà ti jáde ò pé gómìnà ti sọ̀rọ̀ wọ́n ní gómìnà fìbínú sọ̀rọ̀ síjọba pé kílẹ̀ míì ẹ bá gbé wọn bí báwo kìíní kan well ṣùgbọ́n ṣó yẹ kó tiẹ̀ bọ̀ lẹ́nu gọ́fìmẹ̀ntì ṣó yẹ kó bọ́ lẹ́nu ìjọba pé a fẹ́ ṣe anything fún wọn ṣé ló yẹ kó fọwọ́ bojú pé káàrà bí ìsọjáde lẹ́nu yìí indictment náà ń pè nítorí yẹ kíjọba jáde ni pé kó wá deny wọ́n parọ́ mọ́ wa ni èmi ò elémi ò ní tí mo jẹ́ president mi ò gbà kọ́bọ̀ lọ́wọ́ wọlé mi ìmọ̀ kankan o because ìyẹn statement ìyẹn lásán ti tó láti change ìjọba láti impeach government fún àwọn agbénipa láti ìfẹ́ máa sòyìnbó wọn torí YouTube wọ́n mú àwọn ọ̀rọ̀ yẹn fáwọn agbénipa láti máa sọ pé ìjọba bá wọn pín nú owó yẹn ìyẹn lásán ó ti tó lọ́tọ̀ láti arrest ìjọba yẹn pé ṣé lóòótọ́ ni ẹ wá jẹ́rìí ìyẹn lásán ti tó kíjọba jáde kó wá ṣe press briefing kó tètè wá announce kó tètè wá address aráàlú pé irọ́ làárá bí yẹn pa o àmọ́ kọ́kọ́ pẹ̀mí o àgbà kọ́bọ̀ lọ́wọ́ wọn rí o then kíjọba gbé panel dìde tó máa investigate pé ń járí nínú kábínẹ̀tì mi tó lè èsì máwọn ará bíi tó ń gbowó lọ́wọ́ wọn náà ìyẹn níjọba tó ṣòdodo wọ́n ti gbà tó kú jẹ́ pé ẹ máa ṣe tó wù yín ni àti pé ta làwọn aráàlú tíjọba ti rí wa bí ẹni pé we are less concerned they are less concerned to us wọn rí wa rò wọn tí ẹ tó bá wù kó ṣẹlẹ̀ sàráàlú kò kàn wọ́n tíjọba ti rí bẹ́ẹ̀ pé bá ṣe wà yìí o you people you are not so important to us you are less important to us so ohun tó bá ṣe yín ó ṣe yín pé otherwise ní irú allegation yẹn ti strong jù káwá gbọ́ pé ẹni tó ní ta ní kó ṣe aláàbò fún wa òun gangan ló wá lé èsì máwọn tó ń jí wa gbé tó ń gbowó lọ́wọ́ wa bí wọ́n ṣe bí ìjọba kan bọ́ fi irú allegation yẹn kan lu òyìnbó wọn ò ní sọ fún kó tó resign kó wọn ò ṣe mọ́ ìyẹn lásán ń tàwa kan fetí gbọ́ta dẹ̀ then ọmọ nàìjíríà ò bá yí dà ọmọ nàìjíríà ò sọ̀rọ̀ yet wọ́n ní BBC ló kàn tí àwọn fẹ́ gbé torí pé àwọn yẹn wọ́n lọ ṣe interview òdodo definitely nǹkan tó fẹ́ ni pé kí gbogbo orúkọ yìí máa ṣẹlẹ̀ kí ẹ̀yin aráàlú má gbọ́ kẹ́yìn aráàlú má gbọ́ gbogbo wọn látòrí adviser lórí the last person wọ́n dẹ̀ ní plan tó bá ti pè wá lẹ́niwẹ̀ nǹkan tí ká sọ rèé o kì í ṣe pé wọn ò mọ̀ kì í ṣe pé wọn ò rí kì í ṣe pé wọn ò mọ̀ tó ṣẹlẹ̀ sọ aráàlú lẹ́nìí sì mo gbọ́ pé owó ta fi ń kọ́ wọ́n ti increase ẹ̀ tariff tó máa jánsìn per minute wọ́n ti increase ẹ̀ bákan náà ni pé owó tá a máa fi wọ́n tó ṣàgò mọ́wọ́ gan gbogbo increment lọ́tún increment ló sì àkáǹtì wo ni ká kọ sí where is the money n tààrà 1,000 tẹ́lẹ̀ fún lọ 5,000 ẹ̀dẹ̀ ń dunnú ẹ̀dẹ̀ lẹ́yìn ṣèjọba lé wa lórí ẹni wá lára ẹ̀dẹ̀ lẹ́yìn tọ́jú wa èmi rò pé àwọn nílùú ó yẹ ká máa enjoy efficacy of government ni mo rò pé ó yẹ ká máa jẹ̀gbádùn pé a níjọba ni ìnira pa níjọba là ń jẹ ní nàìjíríà yìí náà ìnira pa níjọba àwọn tó ń fi ṣaláàbò lé wa lórí bí ètí ìgbọ́rí nínú iṣẹ́ ológun wípé ológun láǹfààní láti jáde láti wá ṣe tí wọ́n ń pè ní mutiny tàbí incitement to mutiny mutiny ni pé kéèyàn ṣe bíi ká sọ pé bóyá èèyàn strike tàbí ó ṣe jàgídíjàgan tàbí kó incite àwọn kan láti ṣe bẹ́ẹ̀ ní ìròpó wà nínú iṣẹ́ wa nínú iṣẹ́ uniform inú uniform generally tó bá ti jẹ́ commission officer ni ẹ́ o láǹfààní láti strike o láǹfààní láti
láti lọ sọ̀rọ̀ ẹni a ò síta o láǹfààní láti ṣe many things. Àmọ́ to my dismay ẹ wo fídíò mi fẹ́ fi hàn yìí àwọn àmì tó wà lójú ogun tí wọ́n ń fèsì àwọn bandit tó ń fèsì àwọn agbénipa yìí nígbà tí ọwọ́ tó wọn tí wọ́n rí pé ò gbọ́ ara bí n fi wá gbá politics ni ẹ wo fídíò tí wọ́n ṣe jáde ó yà mí lẹ́nu nígbà tí mo wò pé mo tún wọ aṣọ ọrùn máa yẹn mo rí pé sójà ni kò ṣẹlẹ̀ rí ní ìran Nàìjíríà ó yẹ wò mo ń bọ̀. The Gomos into this ground with that ammo, with that ammunition. We have to quit. Enough is enough. Thank you. They are playing politics with people's lives. The Gomos into this ground with that ammo, with that ammunition. We have to cop this very particular area within a tinkle of a second. I know what kind of us can do. Good or fine? I know what kind of us can do. Good to go. How many parties are inside this booth? Good to go. They are playing politics with people. Big men are eating money at the above there. Saying that we should not even do That we should not go after them. That is for me. Okay. This is the full information for you people. Thank you, thank you, thank you. Thank you. Thank you. You spoke well. Yes. Yes, I will appreciate you. Yes. Big time. I'm not a coward. God will reward you. I've been begging my mate for more than 7 months now. Yes. Amen. Military police ni gbogbo àwọn tẹ́ ń wò yẹn o. Military police àwọn ni wọ́n train jù nínú gbogbo àwọn sójà nínú àwọn different arms of soldiers tá a ní military police ló burú jù torí pé àwọn náà dàbí mopo nínú ọlọ́pàá àwọn lè máa rí cap wọn tó máa jẹ́ red no mercy ni ìbọn wọn tán bá yìn bẹ́ẹ̀ táwọn ni wọ́n ń pariwo yìí tó bá fẹ́ arrest president bóyá wọ́n ti dìtẹ̀ gbàjọba wọ́n wá fẹ́ mú president kódà kí president yẹn jẹ́ military police ló máa lọ arrest ẹ̀ kódà kó ṣe common lance corporal olókun ẹyọ kan kódà kó ṣe constable tí ó lókun rárá òun ló máa wọlé lọ arrest president yẹn ẹ ti rí fìlà red lórí wọn irú ẹ̀ ní máa yẹn dé àti gbogbo àwọn troop members ẹ̀ tọ́jọ́ wà lójú ogun yẹn ẹ̀gbọ́n tó ń sọ ẹgbẹ́ àṣírí kan tó tún bẹ̀ ó ní wọ́n sọ fáwọn páwọn ò gbọ́dọ̀ go after those guys ó ní wọ́n sọ fáwọn páwọn ò gbọ́dọ̀ lọ bá wọn àwọn ò gbọ́dọ̀ súnmọ́ wọn ẹ̀dẹ̀ kò túpù síta ó ní wọ́n fáwọn gbá politics ni ẹwà tí máa yẹn sọ ó ní wọ́n fi àwọn gbá politics ó ní information tó ń fẹ́ fún yín nìyẹn ẹ̀yin aráàlú lóòótọ́ ni àárín tí wọ́n kó lóòótọ́ ni wọ́n ya máàkì billions of dollars every year fún security ìdí tẹ́ ẹ̀ fi rí nǹkan kan bá gbé kó bẹ̀ ìdí tẹ́ ẹ̀ fi rí nǹkan kan tẹ́ ẹ̀ fi rí èrè dọ́là nìyẹn wọ́n ń tàn wá of highest order wọ́n ń tàn wá wọ́n ń parọ́ fún wa ní ìdí tá a fi rí kíṣẹ́ kankan tó ń ṣe yọ nìyẹn n tá a fi ti gbọ́ ni pé on security we are now 20 trillion we are now 10 billion gbogbo náà náà sí kí náà fi ṣe àwọn tó ń kó jáde nú àwọn àmì yẹn ìtọ́ bá fẹ́ fi ṣe súyà nú wọn rán wọn lọ ẹ lọ bá wọn bí wọ́n dẹ̀ ti sọ fáwọn tó ń bá wà bá náà pé àti ráwọn 2 million wà wọ́n ń bọ̀ o àwọn yẹn ti dọ̀yà dé wọn wọ́n wá wọlé sáàrin trap wọ́n fún wọn jẹ ó parí ó lẹ́gbọ́ tọmọkùnrin yẹn sọ yẹn ó ní they are playing politics and they ask us not to go after them ó ní how many are they ṣe fẹ́ sọ fún mi pé bí Nigeria military kan ṣe train wọn tó lágbàáyé tí wọ́n bá yabo àwọn tí wọ́n pera wọn lágbé nípa wọ́n lè discipline wọn ni ìyẹn tó bá fún wọn ní irinṣẹ́ tó dáa mélòó gbogbo wọn àmọ́ ẹni yẹ kó gì fọ́dà tó bá jẹ́ páwọn náà ń gbé lẹ́yìn wọn báwo ni wọ́n ṣe fẹ́ sọ̀rọ̀ nígbàtí Yorùbá wá study situation tí wọ́n rí pé this thing is no more working àpapọ̀ gbogbo ẹ̀ ló wá jẹ́ kán sọ pé ẹ̀gbọ́n ìyí tó dáa jù ni pé bápá ò bá ṣe ṣán ẹ̀ wá jẹ́ àká lórí nílẹ̀ yóò gbé wa ẹja lọlẹ̀ míì tuntun bórúkọ Nàìjíríà ò bá ṣe jẹ́ papọ̀ mọ́ ẹ̀ wá pín wa ẹja lọ dúró jẹ́jẹ́ síbì kan
bó ṣe rí nìyẹn. mo ń bọ̀ mo ní nǹkan kan bí tí mo fẹ́ share pẹ̀lú ẹnjìníà mi ní lánàá yìí ní ìlú Ọ̀yọ́ bí nǹkan ní ilé ti ṣẹlẹ̀. mo ṣàṣọ pé kí woman yẹn ṣe ọ́díò jáde. ẹnjìníà mo máa bá mi play ọ́díò yìí mo ti sẹ́ǹdẹ̀ ẹ bá mi play ọ́díò yìí kí gbogbo ayé gbọ́. lánàá lecturer kan ní St. Andrews College special Ọ̀yọ́ wọ́n pe College of Education ní kan ní St. Andrews College special Ọ̀yọ́ àwọn ọmọ odi àwọn tó lè sọ tó lè gbọ́ ibẹ̀ ni wọ́n ti máa ń train àwọn ọmọ yẹn wọ́n ti máa ń train àwọn teachers tó máa kọ́ wọn braiding àbí kí ni wọ́n pe kí ni tó máa fi ń kọ́ wọn tó máa ń ṣe sign yẹn school yẹn náà ti ń kọ́ wọn. wọ́n kidnap lecturer kan bẹ̀ lánàá àwọn Fúlàní. bákan náà tó wá worst jù ni pé wọ́n tún gbé ọmọ kékeré kan lọ wọ́n yìnbọn fún bàbá ẹ̀ tó ní bàbá ẹ̀ gan ti kú àgbọ́nú ọdíò yẹn. wọ́n wá láwọn máa gba 100 million ilẹ̀ Yorùbá là ń sọ yìí o. n tó yà mí lẹ́nu ni pé gbogbo àwọn olórí wa yẹn àwọn tí wọ́n ń bú wa pé a ṣe ń sọ̀rọ̀ ṣé wọ́n ò gbọ́ gbogbo orú àwọn nǹkan yìí ni. in tó máa ń dùn èmi tó ń sì yà mí lẹ́nu dì sí nìyẹn àwọn tó ń bú wa pé kí ló dé tà sọ̀rọ̀ ẹ wá mọ̀ tó fọ́ nìdù wọ́n jí gbé lára tiwọn náà táwọn mọ̀ àwọn èèyàn míì wà tí wọ́n jí gbé táwọn gan mọ̀ yet torí ìfẹ́ tí wọ́n ní sáwọn tó ń ṣòṣèlú wọ́n sì sọ pé ẹ kí ni ti yín ẹ kí lẹ ṣe ń sọ̀rọ̀ ká máa ṣáà nílà káyè mọ́ ni kí ló dé náà kí ló dé tá a ríro Yorùbá burú o ìkà lọ́pọ̀lọpọ̀ o ìta máa jẹ òjò àgbọ́n mọ́ o jọ tí ọ́díò yẹn bá ti rẹ́dì bá mi play ẹ̀ woman yẹn pè mí lánàá ló sọ fún mi pé bàbá Gbàgede ẹgbà wọn àwọn ò mọ kí làwọn lè ṣe Ọ̀yọ́ state ṣó ṣe gbọ́ nílẹ̀ Yorùbá now wọ́n náà fẹ́ gba 100 million àwọn yẹn fi 2 million bẹ̀ wọ́n. mo wo ọ̀rọ̀ yẹn títí pé arábí máa bù wọn ọ̀nà yan a ní wọn lójú àánú sọmọ kékeré wọn ọmọdé wọn ọmọ àgbà ẹgbẹ́ ẹ̀gbọ́n tó fẹnu ara ẹ̀ sọ pé táwọn èèyàn bá ti kidnap dé òun lòun máa ń lọ pa wọn ó dẹ̀ fi confidence sọ yẹn lẹ́nu. He has committed multiple murders, culpable homicide. Ló commit òun nìkan àtàwọn gang members ẹ̀ and yet wọ́n celebrate wọn. Nítorí wípé ó ti jẹ́ Fúlàní, ó ti jẹ́ untouchable. Èèyàn fẹ́nu ara ẹ̀ sọ nǹkan yẹn síta. Wípé òun ti ẹ̀mọye tóun ti pa he has killed millions he has killed thousands ẹni bá gba ẹ̀mí kan tọ́wọ́ òfin bá tó ó ti jẹ̀bi apààyàn òun tí ẹ̀ tún wá fẹ́nu ara ẹ̀ confess pé òun pààyàn tóun ní kò sí tá a lè ṣe fún Nàìjíríà o wọ́n dẹ̀ wò gbàtọ́ máa sọ̀rọ̀ wọ́n náà sọ pé Katsina náà ti declare wanted kì í ṣe kì í ṣe Zamfara tó ti wá joyè and these people knows where those guys are. àwọn àmì tán fẹ́ rán lọ lẹ gbọ́rọ̀ lẹ́nu wọn ẹ̀ àwọn àmì tán fẹ́ rán lọ tí wọ́n rán lọ pé kán lọ face wọn lẹ gbọ́rọ̀ lẹ́nu wọn ẹ̀ wọ́n ní wọ́n fáwọn ní equipment the little tó tún wà lọ́wọ́ àwọn tó ń gbẹ́ ṣọ̀ṣọ̀ pé ẹ̀ gbọ́dọ̀ lọ sọ́dọ̀ àwọn boys yẹn kí náà wá kó wọn lọ́bẹ̀ lọ ṣe wọ́n fọ́ kó wọn lọ kán lè fi tu Nigerians lójú
kán lè fi parọ́ fún wa káwa rò pé bóyá wọ́n ń bá wa fight insurgents káwa lè rò pé bóyá ó ti fẹ́ parí lóòótọ́ whereas wọ́n mọ nǹkan tó ń ṣe wọ́n mọ nǹkan tó ń ṣe tọ́jú rẹ bá ti rẹ́dì jẹ́ kí n bọ̀ ó surprise mi ó yà mí lẹ́nu kò yé mi tí wọ́n á dẹ̀ kí n play bí kò yé mi woman yẹn mo wá sọ fún pé mo ní madam ìtajọ́ sọ yóò ní mí nì ìtó ní mí nì ni pé torí pé bí ò lè máa ka nǹkan tẹ́ ẹ kọ yìí mi dẹ̀ lè máa sọ fọ́mọ nàìjíríà ẹ̀yin ní kẹ́ lọ ṣe sí ọ́díò wá ẹ lọ ṣe sí ọ́díò wọ́n ló ti rẹ́dì wọ́n ló ti rẹ́dì so lágbára ọlọ́run ọmọ tó play ẹ̀ sí tó bá play ẹ̀ mo fẹ́ káwa náà gbọ́ lẹ́nu woman yẹn fúnra lára rẹ̀. ìmọ̀ tó dé o kò pí à o ẹgbà kẹbà ń pí ẹ o mo try láti pí à kò pí à ó wá ti pí à sí ó wá ti pí à kẹjẹ kí n bọ ẹ wá gbà kẹbà mi ṣe. mo ká gbọ́ káwa náà bẹ́ẹ̀ bá wá possible lẹ́nìí ká ní technical issues ta ní ìlú fà tá a bá ti rí ṣe lẹ́nìí ẹ bá wọ̀rí máa gbé wa lọ́la mo sọ fún máa pé ẹ lọ ṣe sí ọ́díò wà mo ṣe sọ̀rọ̀ lọ ìní mo rántí ìwà táwọn fúlàní yìí wù lẹ̀ yorùbá sí wa rí àlẹ́ nìkan àfọlọ́hún ẹ lọ wo títí àwọn ẹ lọ wo tútà àwọn fúlàní pa àwọn haúsá tí wọ́n pa lọ́dọ̀ tí wọ́n lọ́hùn ìgbésẹ̀ táwọn gbé àwọn rẹ̀ ní gbégbésẹ̀ bí kódà àwọn gọ́fúnà sì wá ṣe òfin wọ́n ṣòfin bí pé gbogbo tó ń jẹ́ màálù àwọn ò fẹ́ rí mọ́ wọ́n ń kó kí kódà tẹ́ ẹ̀ bá ṣọ́ra láàrin títì bẹ́ẹ̀ bá ṣọ́ra ẹ̀yìn àti màálù lẹ́jọ́ máa pín ọ̀nà gbà ṣé bóun ló ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́. ẹ kálẹ́ sà. ṣó ti rẹ́ni ṣó nìyẹn good ó yẹ bá mi play ẹ jẹ́ kájọ fi ọkàn balẹ̀ kájọ gbọ́ díò yẹn ó yá. ẹ kálẹ́ sà. ìjọba ní gbogbo àwọn mọ́kànlá kọjá ìdúrà ní ayé àná nígbà tá a bẹ̀rẹ̀ sí gbọ́rọ̀ ìbọn tako nínú ọgbà wa ní ìlú Ọ̀yọ́ inú olókọ̀ tún ní ibi tá a gbé agbègbè ní Bode Thomas Estate Ọ̀fà Mẹ́ta ní ojú ọ̀nà Ògbómọ̀ṣọ́ àtijọ́ ibẹ̀ ni a wà. Aago mọ́kànlá kọjá kò láti ń gbọ́ wùwù láti gbúrò bọ pàpà ẹni kò lè jáde síta mọ́ ṣùgbọ́n wà tó ṣe díẹ̀ tó gbé aago méjì àfẹ́ lórí fẹ́rẹ́fẹ́ kò ní àárín pé àwọn kan jáde sí wa tá a sáré sára wájú láti lọ pe ọlọ́pàá pe àwọn àmọ̀tẹ́kùn pe àwọn DSS nígbà tó ṣe adélé ọ̀kan nínú àwọn èèyàn wa bàbá Michael làgbé wọ́n ti yìnbọn mọ́ ní àyà ní ọwọ́ ní apá àti níbi ìbàdí ẹ̀ báyìí ó sì gbé ọmọ rẹ̀ ọmọ ọdún mẹ́ta wọ́n gbé lọ. ọmọ 3 years. ọlọ́pàá ti dé àwọn ọlọ́pàá yìí wà ní inú ilé ní ọ̀dọ̀ bàbá Michael àìgbogbo àdúgbò àwọn káàkiri àmọ́ wípé àwọn Fúlàní mẹ́ta péré ni wọ́n ọmọ kéékèèké ni wọ́n gbé AK-47 ni wọ́n gbé dání wọ́n àmọ́ pé wọ́n nínú ilé ẹlòmíì tí ìyẹn náà tún lè sọ̀rọ̀ bọ̀ tó ń jáde pé àwọn ìgbéyàwó ẹ̀ lọ àwọn ìgbéyàwó lọ kó tó yẹ sọ pé ẹgbẹ́ bẹ̀rẹ̀ ìyàwó mi tẹ́lẹ̀ bí ìgbésẹ̀ tẹ̀lé yìí wọ́n ṣe bí òun náà lọ nìyẹn wọ́n bí ọmọdé ìdáǹdé ilé ọkùnrin àti òun náà ní Sàràfà Hamidu Sàràfà wọ́n gbé lọ àtìgbà yẹn àlùsùn ní ìlà ìlú wọ́n wà nínú ẹ́tẹ̀tì wa ní Ọ̀fà Mẹ́ta ní ìlú Ọ̀yọ́
ó ṣe fà nígbà tí ilẹ̀ mọ́ àwọn DSS dé àwọn ọlọ́pàá dé àwọn agents ìjọba gbọ́n náà ṣàdé àwọn abókòwò káàkiri mọ̀ọ́dé àmọ̀tẹ́kùn ọlọ́pàá dé ẹgbẹ́ wọn ti yá àwọn náà bá wa láti àárọ̀ lónìí ṣùgbọ́n bá tí ó ṣe àní àgbọ̀ ìpè wọ́n pè ọ́ pé àwọn fẹ́ 100 million naira 100 million láti tẹ̀wọ̀n sí láti dábọ̀ pé káàkiri gba 2 million náà wá lọ́bẹ̀rẹ̀ ìpè tó kò ní dáfẹ́ tó pé àwọn kò sí ní ṣe kan orí àwọn ni àwọn wà pé kílódé àti àwọn láàmú 100 million àwọn ṣàgbà o àti ìyọ̀rọ̀ ìṣó gbàdúsọ́mà tíráàkì lọ́mọ àwọn àgbègbè àníbi tíráàkì yẹn àgbè wọ́n sì wà ní ọ̀nà fìdítì nínú bókè ọ̀nà fìdítì wọ́n ti wọ́n sí ọba bí ọdún méjì tẹ̀síwá dí ìyàwó rẹ̀ fẹ́ dáadáa gbé tí wọ́n pẹ́ ibẹ̀ náà nínú ọ̀nà olóko fìdítì náà lẹ́kọ̀ọ́ káwọn mọ́ tí a ti rí ìyá yìí fẹsẹ̀ rí ìlú ẹ̀ wọ́n gbowó tán wọ́n lè rí ìyá yìí ó fi ẹsẹ̀ rẹ̀ bọ̀ ni àwọn ìwà àgbèdè ilé ó sì padà sínú ọgbọ́n abáyé ó sì wá dàbẹ̀rù kò yé wa mọ́ tó lè lọ́rọ̀ ọ̀rọ̀ ilẹ̀ ti tóbi fún wa àti pariwo ààrẹ lè fẹ́ tẹ̀sí wọn báyìí ṣùgbọ́n àwọn ọlọ́pàá ṣe dáadáa o àwọn ọmọdé kò ṣe dáadáa wọ́n ṣe dáadáa púpọ̀ jù àwọn DSS náà gbìyànjú gan wọ́n gbìyànjú gan orí gbogbo ohun tó tiẹ̀ ṣe àkọ́kọ́ sí pé ìgbẹ́rẹ́ pé wọ́n lè ṣe bẹ́ẹ̀ tó bá yẹ fún wa wọ́n ṣe bí bá ṣe rò lọ wọ́n gbìyànjú fún wa àwọn ọgbẹ́ ìjọba Ọ̀yọ́ state ìjọba Nàìjíríà ẹgbà wa ẹ̀rọ àwọn kalẹ̀ o nílùú Ọ̀yọ́ Ọ̀fà mẹ́ta ẹgbà wa ẹ̀rọ àwọn kalẹ̀ o ẹ̀jẹ̀ kọ́ ìṣàánú wa o kọ́ni gbọ́dọ̀ jìbò wa pé tẹ́pátá nílùú Ọ̀yọ́ inú gbọ́dọ̀ bí dáa ń gbé kẹ́jọ fẹ́rẹ̀ wà lọ́wọ́ ìwà lè ṣe fún wa níbẹ̀ kẹ́jọ afárá wà lọ́wọ́ ni o tó ṣàkóso wa ẹ̀ṣẹ̀ púpọ̀. ẹni tí wọ́n yìn níbọn ó ti wà ní hospital ní ìlú Ìlọrin tó ti yọ ọ̀tá mẹ́ta ní ara rẹ̀. ibi tí a ti gbé ní Ọ̀yọ́ state housing ni wọ́n ní ibi báyìí tó yẹ kí wọ́n bá àwọn àkànṣe sí àwọn inú gbọ́dọ̀ tí àwọn èèyàn lè sá sí pọ̀ níbẹ̀ kẹta gbogbo ṣàánú wa kẹ dúró sí wa kẹ ràn wá lọ́wọ́ láti pèsè gbogbo bí àwọn ọ̀rọ̀ ṣe reanimation láti pé kí housing ọ̀yọ́sẹ̀ housing káwọn wà tẹ́lẹ̀ wà ṣe nǹkan tí wọ́n lè bá wa ṣe níbẹ̀ pé àkọlé rẹ́lì àlòkè àwọn tí wọ́n pé wọn ọ̀rẹ́ ní ìkọ̀kọ̀ gbé àwọn tó wà gbalẹ̀ síbẹ̀ wọn ò tiẹ̀ yà síbẹ̀ wọ́n fẹ́ tó ní pé yóò lówó yóò wọ́n fẹ́ tó ta ìtú sáré rẹ̀ nìyẹn kó dákun kó ṣàánú fún wa kí housing kẹjọ tó bá wà kẹjọ sọ yóò fún housing kẹjọ wà wà kó ṣe sí tó ṣẹlẹ̀ yìí láti ké gbàgbà ìlọsọ yóò fún housing táwọn that number I went there personally for a little bit to run along. I think I will write letter. I pay you the interest of a friend. What's all me one day as honorable. Could be power style, the next end of the job. President of our body because you see, if he could you go down for what although I know what I want to about security, for the day, and no time is your shit. So nígbà wọn sì ká dé ló la ṣe dé so ìjọba bá ní sí à ń bẹ̀bẹ̀ fún ìjọba Ọ̀yọ́ state kó dákun ní abẹ́ onímọ̀ẹ̀rọ Ṣèyí Mákindé gómìnà wa dáadáa kọjọ kọ́ wà lọ́wọ́ kó dákun ṣàbùwà kọjọ kọ́ wà lọ́wọ́ kó dákun ṣàbùwà kọ́ wà lọ́wọ́ kó dákun ẹ ṣé púpọ̀. ẹ kú ilé là ń kó nílẹ̀ káàbọ̀ là ń kérò ọ̀nà tó rò pé gbogbo wa ti gbọ́ etí tèmi nìkan kọ́ ló gbọ́ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ́ ń wò mí live and direct ẹ bá wa play audio yìí fún gọ́fúnà Ṣèyí Mákindé káwọn náà fi tí wọn gbọ́ lemọ́lemọ́ Ọ̀yọ́ state pọ̀ ṣé tí wọ́n ṣe fún wọn ní gọ̀gàn ní ká sọ àbí káàkiri ṣé ti rí àwọn Ìbàràpá yẹn ti ẹ̀ dáná tààrà ni Ọ̀yọ́ state Ọ̀fà mẹ́ta àbí kí náà pè tún lélẹ̀ bí wúmà yẹn ṣe pè mí tẹkuntẹkun lánàá mi nítọ bẹ́ẹ̀ ṣe ń kọ́ ìyá tí bá ṣe ń dọ̀bí ò rìkọ́ọ̀dù ẹ lọ ṣe sínú ọ́díò kí n play fún gbogbo ayé kí gbogbo ayé gbọ́ ọmọ òkókó wà ní ọmọ ọdún mẹ́ta kí lè ṣe ọmọ ọdún mẹ́ta kí lọmọ ọdún mẹ́ta mọ̀ ọmọ tí wọ́n gbé yẹn àmọ̀bó yóò ní pírẹsidẹ́ǹtì sẹ́ẹ̀tì tiẹ̀ lọ́la ó rẹ o Yorùbá lọ́mọ ẹni kú ó sàn jọ ọmọ ẹni nù lọ ipò wo làwọn òbí àwọn ọmọ yẹn fẹ́ wà wọ́n dẹ̀ ti yin bàbá ọmọ yẹn níbọn ẹ má gbàgbé wọ́n náà yìn láyà ọyìn lápá ọyìn lẹ́yìn ó wà ní Ìlọrin níbi tí wọ́n ti ń tọ́jú ẹ̀ kí ipò wo nìyá yẹn fẹ́ wà
man tí wọ́n gbé lọ yẹn lecturer ni o ní kí ló orúkọ school tí mo dárúkọ sí St. Andrews College Ọ̀yọ́ special lecturer náà pè máa ẹ̀ àfẹ̀sí kó má jẹ́ ọgbọ̀n tó ń gbénu ọgbà tó sọ yẹn bóyá ló jẹ́ lecturer St. Andrews College yẹn ni wọ́n. Ọ̀yọ́ gọ́fìmẹ̀ntì dẹ̀ ni wọ́n ra lé lọ́wọ́ ẹ̀ o housing corporation ló ta o náà ń béèrè pé ṣé kọ́ kúkú relocate àwọn nígbà tí Fúlàní ò jẹ́ kan gbọ́ tí wọ́n gbádùn irú láìfù tá à ń lóore o wọ́n ní kán gbẹ́nu sọ́hùn 2 million tẹ́ fi ń lọ àwọn kò ní dáfẹ́ tó pé àwọn yẹn lórí ilẹ̀ bàbá àwọn táwọn wà ẹ̀ dísítọ́pù àwọn Yorùbá dísítọ́pù Fúlàní lórí ilẹ̀ Yorùbá and yet tó bú ẹ̀yin tẹ́ ẹ̀ ṣòṣèlú pátá ṣẹ̀fẹ̀ tí ara yín gbọ́ ṣá ó gbọ́ ẹ̀yin presenters tẹ́ ẹ̀ bú àwọn tí wọ́n ń pe Yorùbá nation ṣe ń gbọ́rù tá à ń gbọ́ yìí ṣe rí me calling for Yorùbá nation or me supporting Yorùbá nation sí support mi support Yorùbá nation torí nǹkan mi kan o torí irú nǹkan báyìí ni kí ìlú wà òkè ló kọ́ èmi ká gbélu wa ká sùn kójú wa méjèèjì ká lè di kọ́kàn wa balẹ̀ ṣé ìlú tó jẹ́ pé ó lè sùn kó dago 11 kẹ́ máa gbọ́ pàpàpàpàpà ní kọ̀rọ̀ lẹ́ni bí kọ́pàdì ẹgbẹ́ ẹ̀gbọ́n tó ń sọ aago 11 òru ilẹ̀ wa mọ́ ọlọ́pàá wa dé ọ̀gbẹ́ni yẹn ní láti sọ ohun tó sọ ẹ̀pá ọlọ́pàá try ìní kan try just to ó ti yẹ kó yẹ yìí bẹ́ẹ̀ bá gbé wọn mọ́ra ṣé wọ́n á ṣe kankan nígbà tí àwọn Fúlàní yẹn débi ní Ìgàngàn ní the last one tí wọ́n lọ pa àwọn èèyàn yìí wọ́n láwọn pe àwọn ọlọ́pàá ní kò sí petrol mọ́tò àwọn ò ní petrol táwọn lè fi wá nígbàlẹ̀ wá mọ́ wọ́n wá padà dé mélòó ní ká sọ àwọn ìlú méjì kan wà táwọn Fúlàní dájú sọ gan Ọ̀yọ́ state àti Ògùn state ní ìmẹ̀ṣẹ̀ tá a ṣe jù nílùú méjèèjì yẹn Ọ̀yọ́ state and Ògùn state ní ìmẹ̀ṣẹ̀ tá a ṣe Fúlàní jù níbì kan sì lógùn state l'Abẹ́òkúta wà yìí níbì kan wọ́n ti ń kẹ́rù kúrò ládùúgbò wọ́n ti ń sá lọ fún Fúlàní ẹ lọ sí Randa ẹ lọ Ṣóyọyè àti láwọn àdúgbò kan bẹ̀ táwọn èèyàn ti dìsá tán ti ń sá tọ́dẹ̀ fowó ara wọn kọ́ ilé síbẹ̀ àgún ara wọn ni wọ́n fi kọ́lé yẹn. Nàìjíríà làwọn yìí. So if we are living this kind of life tẹ́nìkan tó ń ṣiṣẹ́ yẹn wá dìde tó sòótọ́ ọ̀rọ̀ pé iṣẹ́ táwọn ń ṣe tẹ́ rí yẹn gọ́fìmẹ̀ntì gbà ní owó táwọn gbà kí ló yẹ kí gọ́fìmẹ̀ntì yẹn ṣe ṣùgbọ́n yẹ kán bọ́ síta ni kán bọ́ sórí press kán ṣe press conference kán pe gbogbo àwọn press jọ pé nítorí ọmọkùnrin yẹn sọ indicting statement ó ń wẹ́ni kúnra ní irọ́ ló ń pamọ́ wa o we know nothing ká dẹ̀ rí kí wọ́n máa ṣẹ́ẹ̀lì wọn ká máa rí wọn báyìí ká gbọ́ pé wọ́n ti lọ kó àwọn bandits mọ́ lè ṣe bẹ́ẹ̀ ṣe bọ́mọ ìlú wọn ni wọ́n Fúlàní fẹ́ bọ́nú ẹ̀ ṣé ká máa bá lọ báyìí sísìn fíìmù àmọ́ sísìn tá a wà ká máa wò lọ nìṣó kọ́ lọ ṣàánú wa ó ló ṣe jẹ́ pé èmi ó máa ń yà mí lẹ́nu tí n bá tún sì rí àwọn tó jó lórí tí wọ́n celebrate nílùú yìí tí máa rí wọn lórí TV tó máa látọ́ máa jó tí wọ́n máa yọ̀ tínú wọn máa on what lórí kíni ẹ lọ sí Àbújá lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ibi tí mo ní wọ́n ti yìnbọn for almost 5 minutes yẹn ọ̀nà Àbújá ni o mo gbàgbé bóyá fún lè jà bíbí kan náà pé bẹ́ẹ̀ kò jìnnà rárá sàbújá wọ́n yìn ṣége ìbọn ẹni bá fẹ́ kí n send fídíò yẹn sóhun ẹ personal chat mi I will send it to you personally but tí demand bá ti pọ̀ jù ló máa ń sú èmi ni mi kì í fẹ́ send ẹ̀ ẹ̀ bí 50 100 bá ti ń pè mí please send it to me mo lè bá dẹ̀ anybody lọ torọ́ àti sú mi but tí bá rẹ́ nìkan ẹni méjì I will send it to you
ó wà lọ́wọ́ mi bọ́ à lè ṣó ẹ̀ sáùndì ìbọn yẹn lásán tẹ́ ẹ bá gbọ́ ẹ mọ̀ pé lẹ́yìn ò ṣe English ìbọn tó ń pè ní English ó ní ìbọn yẹn àwọn làwọn boys à ní English àwọn orin tútù àwọn tó jẹ́ pé ó fọhùn bí ìgbà pé eégún ké ni mo ń wo fídíò yẹn àfi bí ẹni ṣe fíìmù kódà àwọn tó ṣe Nollywood film ní ìròpọ̀ yìnbọn tó bẹ́ẹ̀ àwọn tó máa ń tàn wá tó máa ń ṣe film trick tó ń tàn wá yẹn ní ìròpọ̀ yìnbọn tó bẹ́ẹ̀ real one confam ìbọn lọ́wọ́ àwọn riffraffs lánàá and I begin to wonder ta ló train àwọn ẹni gbogbo náà ti ṣe training definitely wọ́n ti ń plan ìtàn execute wọ́n ti ń plan ẹ̀ tipẹ́ kì í ṣe ọ̀rọ̀ 2-3 years ago ní tán ṣe it's a well planned action set by set ni wọ́n ń ṣe sùúrù di time yìí tí Fúlàní máa bọ́ síbẹ̀ táwọn máa ráyè fẹ́ fúrọ́ ni I got from a reliable source that àwọn Fúlàní tó wà the whole Africa ni wọ́n ti ń àṣẹgbó ara wọn sí Nàìjíríà sí wọ́n ti rí Nàìjíríà di soft ground láti land sí so wọ́n wá face north wọ́n face the south west south is ilẹ̀ bàbá àwọn ni àfi káwọn gbà nílùú tó lọ́ba tó níjòyè ẹ lọ sí àwọn embassies káàkiri presently ẹ̀rí ọmọ Nàìjíríà tó ti ń tẹ́ni tó ń sunbẹ̀ they just want to get out of this country ìtò lè fẹsẹ̀ rí wọ́n bẹ̀rẹ̀ tí lọ́ dànù wọ́n abandon gbogbo businesses tán nílẹ̀ bí and I begin to fear in tó ń ṣẹlẹ̀ ní Afghanistan lọ́mọ ẹ̀ kó ṣẹlẹ̀ Nàìjíríà that is my prayer because bó ṣe ń drive yìí wọ́n ti ń drive towards that now ṣe bá Àbújá ni wọ́n ti ń lọ tọ̀mẹ́ǹtì yẹn kí làmọ̀ tó bá ṣẹlẹ̀ lọ́la Amẹ́ríkà kò ní sọ̀rọ̀ wa máa wo ni àṣẹ wọ́n dá sọ̀rọ̀ Afghanistan kí ló kàn wọ́n kí làmọ̀ tó fẹ́ ṣẹlẹ̀ tí Yorùbá bá wá sọ pé kàkà kíkì ní ó ṣàkápò ẹkùn ẹ jẹ́ ká ṣẹra ẹ jẹ́ ká ṣọdẹ wa lọ́tọ̀ọ̀tọ̀ kéèyàn kan wá jáde kó máa sọ ohun tó bá lẹ́nu ó yẹ ká jọ ronú ní Yorùbá ó yẹ ká jọ ronú ohun tó ṣẹlẹ̀ yóò yẹ kó ṣẹlẹ̀ rí nílùú bàbá wa kéèyàn kan máa dúnkokò mọ́ wa ṣùgbọ́n torí pẹ́nu wa ò kò àrònú bákan náà àdẹ̀lérò bákan náà ìdí rèé o ibi tó ìjẹ́ ti wá kò sẹ́ni máa fẹ́ kí bẹ́ẹ̀ dì most of our presenters tí wọ́n present lórí program tí wọ́n favour àwọn ará bíi wà láì gbogbo most of them ló gbowó most of them ló jẹ́ ṣe owó tó ń ṣe àwọn gọ́ọ̀mọ̀ fúnra wọn pé the country is not palatable for us to live wọ́n mọ̀ bọ́n torí kọ́ lè ṣiṣẹ́ owó wọn wọ́n búgbá wọ́n bá wo wọ́n sọ̀rọ̀ sígbá wọ́n sọ̀rọ̀ sáwo wọ́n dínkù àwọn tó sọ̀rọ̀ nípa pé ẹ jẹ́ ká lọ bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ pé bàtà ń tà wọ́n lẹ́sẹ̀ bẹ́ẹ̀ bá délé tí wọ́n gan sísí ò bà tọrọ ń bẹ̀ àti jẹ àti múnira fún wọn bẹ́ẹ̀ bó ó ní sìn wọ́n tún ti sọ pé àní phone call wọ́n náà tún máa increase tariff ẹ bá máa ra dátà sí irú tó jẹ́ pé bóyá ara wọn gigi ní 500 tẹ́lẹ̀ ó máa di 1000 kí lè á lẹ́ ṣe sí ta lẹ fẹ́ mú mo bèrè sílíndà lánàá wọ́n sọ fún mi pé èmi ò mọ ìyá òun ti rà gbẹ̀yìn sílíndà 6 kg tá fi ra gas sílíndà tí mo rà 6,000 naira last to my dismay wọ́n ló ti di 16 if you call it 17 kg ní 16.5 ordinary cylinder gas ta wá fìlì 300 naira 200 naira tẹ́lẹ̀ wọ́n ní pàkéjì ti di 800 naira 800 naira oúnjẹ jíjẹ sẹ́nu ń kọ́ raw rice èlò náà tà tẹ́lẹ̀ gbogbo ẹ̀ ó di gọbọi sí everyday because tó bá máa sọ wá ní dọ́là ti hàn and it is true dọ́là ń ga sí lójoojúmọ́ ni èmi ò tẹ́ ẹ̀rọ tí ìjọ tó wálẹ̀
ó túbọ̀ ń gòkè sí everyday ni in fact aeroplane ní dọ́là yẹn wọ̀ sí bẹ́ẹ̀ bá ṣẹ́ dọ́là sí starting sí tó bá di next week ẹ pé wọn ló ti di 700 plus ní ìta bá lọ yìí àfẹ̀sìkí dọ́là máa wọ 1000 kọ̀dún ètò parí ṣáà wá gbàgbó must we spend dollar every time kò yé mi o ibi agbábódé rèé o and that is Nigeria for us ẹ jẹ́ káà náà wá dá láàrin ara wa ṣé kájọ máa bá lọ báyìí and our National Assembly torí páwọn ẹni tá à ń wí ti dé Àbújá ẹ̀rù ti ń bà wọ́n a rí lára wọn tó sọ pé ẹ̀gbọ́ kíní yóò wọ́ọ̀kì mọ́ ẹ jẹ́ impeach búbù wọ́n ti ẹ̀fẹ̀ gbọ́ Senate President lù pa ó lu bíìlì yẹn pa kọ́tì ẹ̀ tó kà rárá ló ti lù pa pé kò sí tó jọ and àwọn tí wọ́n jẹ́ opposition party tí wọ́n jẹ́ house members gbogbo wọn pátápátá wọ́n bínú kúrò wọ́n lọ address press aláwọ̀ fúnjọba ní 6 weeks kó fi tún gbogbo ẹ̀ ṣe is 6 weeks feasible really ẹ jẹ́ a máa wò bóyá láàrin 6 weeks yẹn bóyá wọ́n bá wa fi tún ṣe lóòótọ́ bóyá máa rẹ́rìn ayọ̀ because nǹkan tẹ́mi rí àfikọ́ lọ ń ṣàánú wa o tí mo wó yìí o àfikọ́ lọ ń ṣàánú wa o níbi tá a gbà bóde yìí èmi ò rò pé bóyá ẹ̀mí rò lẹ́ẹ̀kan sí mo tún fi àsìkò yìí pé gọ́fúnà Ṣèyí Mákindé ẹ wá jẹ́ kí n fàsìkò yìí bẹ ẹ̀yin èèyàn tẹ́ ń wò mí live ẹ jẹ́ bá mi share fídíò yìí fortunately máa yẹn sọ bí tí location yẹn wà kí gọ́fúnà Ṣèyí Mákindé bá wa kàn jọ̀ọ́ kàn intervene in fact if not because of that man kàn intervene torí ọmọ kékeré ọmọ 3 years tó gbé lọ ẹ̀jẹ̀ ọ̀run tí ò mọ nǹkan kan mo pọ́ tàwa tá a ti dàgbà ṣé káwọn ọmọ kéékèèké yìí náà tún máa witness ní táwọn àgbàlagbà witness ni àwọn bàbá wa ṣe irú ẹ̀ ó lọ àwọn ọmọ wọn tó rè ṣé káwọn ọmọ tiwa náà tún máa witness ẹ̀ 3 years ọmọ ọdún mẹ́ta gọ́fúnà ẹjọ́ torí ọlọ́run bẹ̀ yìí sá use your very good office and power that you have as a governor as #1 security in that state bẹ́ẹ̀ máa pa Àmọ̀tẹ́kùn láṣẹ ni ó ti sọ̀nà ibi tí wọ́n tíráàkì wọn sí máa yẹn sọnù ọ́díò yẹn bẹ́ẹ̀ máa bá wa tíráàkì wọn ní bíbá kan ni àwọn arábìtì ẹ̀tún tíráì wọ́n tún contribute 2 million èpè ni wọ́n ṣẹ́ fún wọn lórí fóònù 2 million yóò jọ wọ́n lójúmọ́ bí 100 wọ́n ti wá yóò débi wípé when they started newly bẹ́ẹ̀ bá fi 500,000 lọ́rùn wọ́n ń gbà díẹ̀ wọ́n dẹ̀ gòkè lọ nísìn orí 100 million lọ bọ́wọ́ ti gbẹ́ anybody 100 million go and look for 100 million we want to collect 100 million kọ́ gbé ẹnikẹ́ni sìn 100 million because ó ti dùn mọ́ wọn ẹnìkan ṣàṣírí kan fún mi ó ní àwọn lọ sọ ransom àwọn èèyàn àwọn kan àwọn banks ṣiṣẹ́ pẹ̀lú àwọn arábí confam òun làwọn banks yẹn lọ fi gbé owó tí wọ́n sọ ransom tẹ̀rítàn sọ yẹn àwọn banks kan gbà sákàǹtì wọn àwọn báǹkì kan gbà wọ́n lọ gbé wọ́n rán àwọn èèyàn wọn lọ gbé wọ́n mọ bí tí àwọn arábìyàn àwọn agbénipa yẹn wà tí wọ́n dẹ̀ rán àwọn bankers wọn lọ gbé owó yẹn bẹ́ẹ̀ bá ti sọ tẹ́tí fi Ghana must go sọ àwọn bankers ló ń lọ gbé tó ń gbé lọ báǹkì wọn ẹni yẹn làwọn lọ sanwó mi ò mọ bí tí write-up yẹn wà tí ń bá rí máa gbé wá kí n kà kẹ́ ẹ gbọ́ nu program mi tí ń bá ṣe ó lè jẹ́ tí ń bá tó ṣe lénìí àbí bóyá lọ́la ẹni yẹn send ẹ̀ sí mi pé ibi táwọn ti lọ san ransom yẹn àwọn ṣáàrí páwọn kan ń bọ̀ wọ́n wá lọ security tó ń tẹ̀lé mọ́tò yẹn bọ̀ lọ park sí far distance àwọn yẹn náà wá gbé mọ́tò kan ṣàgbé bọ̀ kódà kó sọ pé hilux ni ó náà wá wò wọ́n pé ó náà wá disguise bí ìpáwọn náà bọ̀ wá san ransom ó nínú hilux yẹn ó ní kìdá Ghana must go empty ló wà bẹ́ẹ̀ ó ní wọ́n dẹ̀ ń gbé jáde wọ́n dáwó yẹn sí wọ́n ń gbé padà
olójú òun báyìí ni wọ́n ṣe ń gbé tó fi gbé sínú mọ́tò tó wa owó yẹn lọ àwọn tírẹ̀nì wọn dé bank wọ́n rí pé bankers ni wọ́n dà kó ní stika bóyá tírẹ̀ mọ́tò rí pé stika báǹkì ló wà lára mọ́tò àbí bápá yìí ló ti mú rí bí bá ti kà díẹ̀ mi máa ń fi bẹ́ẹ̀ rántí mọ́ ó wà nínú fóònù mi next program I will come and read it. àwọn bankers ni wọ́n gba owó yẹn ni wọ́n gbé lọ sí banks wọn and tó bá jẹ́ really ni a fẹ́ fight irú nǹkan yìí Nàìjíríà central bank lè train irú àwọn báǹkì yẹn a trace báǹkì yẹn á dẹ̀ gẹ̀ẹ́tẹ̀ báwo náà ẹ fẹ́ ṣe wọ́n yẹ fẹ́ ṣe ojú pé àwọn owó ńláńláńlá bẹ́ẹ̀ àwọn àkáǹtì tí wọ́n wọ̀ àwọn wo ni wọ́n sọ wọ́n mọ̀ first bank central bank á mọ̀ á dẹ̀ lè arrest àwọn banks yẹn but ó lè gbé ó lè gbà mí. This is Nigeria for you. In all, to summarize it, mo fàsìkò yìí bẹ̀ Governor Ṣèyí Mákindé ẹjọ́ torí ọ̀lọ́ ẹ bá ṣiṣẹ́ lé àti ọkùnrin àgbàlagbà tó gbé àtọmọ kékeré yẹn kó jẹ́ pé lẹ́nìí sọ́la kárí gbọ́ pé wọ́n ti rìlíìsì àwọn ọmọ yẹn wọ́n dẹ̀ ti rìlíìsì bàbá yẹn náà torí mi ò ṣàdúrà kí wọ́n pa ọmọ lọ́mọ ẹ̀jẹ̀ ọ̀run tó wáyé wájà ayé ti ẹ̀jẹ̀ jẹ́ tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ni pé Nàìjíríà lọ́lọ́run dá sí àwọn ẹgbẹ́ ìtọ́jọ́ bí wọ́n jọ́kàn North America London Europe Asia gbogbo wọn wà ní gbádùn ó níye tí gọ́ọ̀mẹ̀ntì ń san lórí wọn fáwọn òbí wọn bọ́tí títí wá àwa làwa ń san rásọ̀mù lórí àwọn ọmọ wa fún Fúlàní tó bá ti dá bẹ́ẹ̀ ẹ̀yìn nu Ọlọ́run á ṣe dáadáa fún wa.